lórí ọ̀rọ̀ àwọn àfáàtàn lọ dáná sílé aláàjì Wàsíù Àyìndé. Ọ̀rọ̀ yìí ò ṣe kékeré mọ́ o, arákùnrin tó ti jáde ó ti sọ̀rọ̀ ẹjọ́ ẹja gbọ́n tó sọ. ẹ̀yin àfa àwọn lẹ̀ ń ganu wọ́n ní ibi òkú ìtẹ́ bá ti rí jẹ báyìí lẹ́ máa ń ganu sí ṣé ẹ ti rí tẹ́ tọ́ sílámù dì ìgbà tí àwa kéré àwọn bàbá táwa bá ní àfa wọn lọ bólówó olówó ló máa ń bá wọn olówó ní òtún wá túfọ̀ fún wọn pé ìyá òun kú bàbá òun kú kò sí pé wọ́n kàn gbọ́ pé ìyá olórin kan kú àbí olówó kan kú gbogbo wọn dẹ̀ ń kóra wọn lọ àwọn àfáà gíta wà báláyé bí àwọn bàbá wa Muhammadu Abdulhadi Akilapa Ajísáfẹ́ wọn bí ìyá olówó náà dá nígboro Ìbàdàn lọ́dún náà pé bóyá bàbá ń ṣe nǹkan pé olówó kan wá sọ pé òun ṣe kínní tí ilé ogé tó gé jẹ náà ẹ lọ bàbá wa mad bàbá kọ́lọ́n fọ́n kó gba àwọn àbátá ń sọ̀rọ̀ yìí bàbá Murtado Abdulsalam yẹpẹ àwọn tó kọ́ wa ń kéwú nìyẹn tá a lè fọwọ́ gbáyà àwa náà ìṣe wọn la mú à ń lọ máa ranjú ká lọ bólówó tí ilé ogé tó gé jẹ ìwọ tó bá nídìí kan lọ́dọ̀ wa lọ́wọ́ àbá wa wọ́n wá lẹ̀ ń ganu sẹ́rí pẹ́ ń ganu ẹ̀yin náà ń ganu bàbá tó bí alájà Kaula kọ́lọ́n fọ̀rùn kó gba àwọn bàbá yìí tẹ́ máa ń ṣe wáàsí lọ́wọ́ báyìí àwọn lánihun àríṣekọ́lá gbogbo àwọn ọmọ òkú ọ̀run gbogbo àwọn ládọjà adéọjọ́ tàwídìí adédọjà gbogbo wọn náà máa wà ní wáàsí yẹn tẹ́ bá wá dé bàbá yìí ó lè dìde oríjókòó náà máa wà tẹ́ bá parí wáàsí tán lẹ́yìn àwọn ogbà àwọn olówó yẹn wà máa bẹ̀rẹ̀ wájú wọn kí wọn lọ́jọ́ tí bàbá jẹ ìmáàmù Ìbàdàn kò ń ṣe pé bóyá wọ́n sọ fúnru wa àwa mọ̀ ni mọ́tò tí àwọn olówó yẹn gbé wá tí bàbá tó rí jẹ́ ti tún wà pé àmọ́ fún mi lọ́kọ̀ ó ti pọ̀ mọ́ fún mi káwá tó sọ̀tàn bàbá olóríire tá a gbọ́ Sheikh Adam Abdullahi Al-Alori kọ́lọ́ ọba ṣèké àtìgẹ̀ àwọn bàbá yìí ìtàn tá a gbọ́ ni pé Abíọ́lá ṣe ó ṣe gudugudu méje yà mẹ́fà kí bàbá tó gbà fún pé no yìí ń jà afá rẹ̀ ẹ dídì nǹkan ẹ̀yẹ wọn ṣe ní sọ pé kẹ́ ẹ mọ́ ganu wá àwọn afá ganu wá níbo làwọn afá fẹ́ lọ ṣé lè bàbá tí ó ṣe yẹn ń bẹ́ làwọn afá fẹ́ lọ ní àbílẹ̀ bàbá Kéwàá nítorí Ọlọ́run Kéwàá àwa ti kọ́ ọ̀pọ̀lọpọ̀ akọ́gbọ́n tó pọ̀ ní orin yín tó pọ̀ gan tó jẹ́ pé nígbà táwa kéré orin yín là ń gbọ́ tá a fi dàgbọ́ tó yẹ pé kò jẹ́ ká ṣìnà ó ń ṣe ńgbà tí irun wá tó èjì lẹ́yẹ̀kẹ́ mọ́ ṣe báyìí náà ṣé àgbà ti dé ni bàbá ságbà ti dé ni àtọ́bá ti pé pàyà ṣe máa ń dé nìyẹn ṣé èèyàn náà wọn abẹ lọ́run rú àgbà báyìí nítorí Ọlọ́run ẹ wá sọ pé àwọn àáfà wọn rí lè bàbá àwọn yín lẹ̀ ní fìdí pọ́tẹ̀ àdúgbò lẹ́pẹ́ wọn à lọ ibi náà wá ganu wá ibo náà fẹ́ ganu wá ṣe bẹ́ẹ̀ lọ́lọ́run ṣe lólú ọmọ tẹ́ ẹ̀ bá fẹ́ mọ̀ ṣe bẹ́ẹ̀ sọ pé kẹ́lómi ìgbà olú yẹn lọ́wọ́ yín ni ẹ rí i pé wà lẹ́ẹ̀kọ́ tẹ́kẹ̀ àwọn èèyàn 1 week wọn ní lé yín mọ́ ṣùgbọ́n lọ́wọ́ níjọ́ la yẹn parẹ́ ìgbà tí ọlá ìdá bá parẹ́ lẹ́ẹ̀mọ̀ pé kò lé ẹ̀jẹ̀ girigiri yẹn kò tẹ́kẹ̀ àwọn èèyàn ní just 1 week láti lọ bùnmí ibi tó bá tó ti ń dá fún orí yín ló kó tán bá yín fa náà bàbá oníkíjìgbà wọ́n tún wá fẹ́ sèfù yín wọ́n tó gba máìkì wọ́n sọ fún yín pé èèyàn tún máa ń ṣe mistake pé kẹgbà microphone kẹtù ẹ̀tún apologize wọ́n ju àwọn àfà ẹ̀yin ní àwọn tó kàwé wọ́n pọ̀ lórí ìjókòó kọ́mọ ṣe fìdá ọmọ ọmọ yín lọ ẹ̀ tí ẹ̀ fi remorse àtọ̀ kí wá ní kírò àwọn táwa yọ ọmọ yín wá tá bá ṣe mistake tẹ bá bá wa wí pé ká lọ correct mistake wa díkàrà náà wà láti fi jọ yín nípa àní apologize àbá ní ṣe sorry life is not like that sir ẹ má bínú sir àwa kéré láti bá yín sọ̀rọ̀ but this is not how things are not done this way please. Things are not really done this way. Ẹ mọ̀ pé tẹ́sán yẹn kò ń ṣe àfẹ́ ẹ̀yọ kan lẹ sọ sí bóyá ní àfà àtẹ target ni o tẹ́ fi sọ̀rọ̀ ọ̀rọ̀ yẹn o bọ́n tó fi mú tẹ́ dárúkọ pé àwọn àfà yẹn mí pé gbogbo tí ń jẹ́ àfà lẹ sọ̀rọ̀ sí gbogbo tí ń jẹ́ àfà lẹ sọ̀rọ̀ sí gbogbo tí ń jẹ́ àfà ó lẹ sọ̀rọ̀ sí ẹ̀yin náà sì láwọn ọmọ yín tó kéwú tó yẹ pọ́n jẹ́ àfà kódà ẹ̀ ti sọ̀rọ̀ sí wọn pé wọ́n ga ọ̀dọ̀ yín náà wá ganu níbo náà fẹ́ ganu lọ ṣèborí yín ló kó tán bá fa yín fa tẹ́bá dá yín tó kù yà yín sẹ́lẹ̀ dá ṣe ni ẹjọ́ àbá ẹjẹ́ apologize o